NIGBA KAN RI gbajúgbajà òṣèré ní Fasasi Olabankewi tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Dagunro jẹ́ nídìí iṣẹ́ tíátà. fọ́nrán òwú ẹyọ kan ṣoṣo ìrajọ òrìṣà odò bá dìde olúwerí mìíràn títì nígbà tí wọ́n rí gbogbo wọn bá sá padà kábíyèsí ọba aláyé ní kúkúrú yìí àwa tá a bọ̀ rèé o. bàbá ẹ dákun àlàmú wọn rán wọn tẹjọ lójú ogun dà. gbẹgbẹ ní ẹsẹ wọn rán wọn kan wọn rí mú ni sáwọn eléyè ṣe èèyàn. ẹ káàbọ̀ o ẹ̀yin jagunjagun kí ló tún kù ẹ máa relé àní ẹ máa relé. tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀kan gbòógì òṣèré tíátà ribiribi tí ìtàn kò sì lè gbàgbé rẹ̀ tí òkìkí rẹ̀ sì tàn káàkiri àgbáyé láìsí tàbí ṣùgbọ́n a ó máa dárúkọ Fasasi Olabankewi tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Dagunro. ṣé kí n má tàn yín ṣàṣà ní sinimá táwọn ènìyàn ti máa rí Dagunro tírú sinimá bẹ́ẹ̀ kò ní wùyàn wò. gbogbo ayé ló mọ̀ tí wọ́n sì ti gbà pé ọ̀gá nìkan láwùjọ òkúta. ẹ̀yin tèmi ẹyẹ bí ọ̀kín ò tí ì pé méjì láwùjọ ẹyẹ. ọ̀gá ní Dagunro nídìí iṣẹ́ tíátà tó sì jẹ́ èèyàn ńlá pẹ̀lú. ipa jagunjagun tàbí babaláwo tàbí olóyè tó ń kábíyèsí ní Dagunro máa ń kó nínú sinimá. àwọn ọ̀fọ̀ àyájọ́ tó ń tògèdè lóríṣiríṣi àti ìmúra tó ń ti dúró sí rẹ̀ nínú sinimá jẹ́ kí Dagunro dá yàtọ̀ láàrin àwọn sàwáwù tí wọ́n jọ máa ń kó ipa kan náà nínú sinimá nígbà ayé rẹ̀. àwọn bíi abijawara bí ẹkùn, lálùdé, alápinni òòṣà, olóògbé fàdèyí olóró, olóògbé ògúnjìmí. ipa kan náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn tí mo dárúkọ yìí jọ máa ń kó nínú sinimá. àmọ́ ti Dagunro ó dá yàtọ̀ pẹ̀lú bí ó ṣe máa ń kiri ẹ̀ wípé ọ̀wá àráwì ẹni ó wáyé dáràn. lóró tó so nínú mi. kí lẹ wá fi mí jẹ jagun ọ̀pá-nìdé sí èèyàn á máa jóye àwòdì kọ́ mọ́ lè dádì ẹ̀ gbé èmi jagun ọ̀pá-nìdé alájìgà oògùn ọ̀wá àráwì ẹni ọ̀wáyé dáràn àtòbọ̀ bí orí òkè àkè àti lọ́mọ lóòkú gòkè àtàn èmi arípẹpẹ kóògùn ṣe ọkọ ẹfun gbé ilé àṣàkè ọmọ ẹlẹ́ẹ̀sì. ẹ wò ó ẹ tú mi lẹ̀ jẹ́ ń lọ tí n bá kọ̀ tí wọn bá mú ọmọ yín yọ sáàfin bẹ́ẹ̀ bá pajá fún mi n ó sì jẹ. tọ̀sí pé Dagunro jẹ́ akíkanjú lójú ogun nínú sinimá nídìí iṣẹ́ tíátà. òun náà tún jẹ́ olóòtú sinimá tó máa ń gbé sinimá ńláńlá jáde. Dagunro ló ní sinimá 100 years apá kìíní àti apá kejì. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá yìí ló gbé Jamiu Olabankewi tí gbogbo ènìyàn mọ̀ sí Tinú Omi jáde. Tinú Omi lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Dagunro ṣùgbọ́n nígbà tí sinimá 100 years jáde tí Tinú Omi kó ipa ribiribi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì mọ̀ sí 100 years nínú sinimá náà. láti ìgbà náà ni ìnagijẹ Tinú Omi ti yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ní Dagunro àti ọmọ rẹ̀ Tinú Omi tàbí 100 years jọ máa ń kópa nínú sinimá. ẹ jẹ́ kí n fún yín ní ìtọ́wò díẹ̀ nínú sinimá Oníkòyí ká wo itú ti Dagunro àti ọmọ rẹ̀. ẹni ọ̀rọ̀ yóò jó orogbo Ṣàngó lákàyè ìbárúmọlẹ̀ ó yẹ táwọn lọ́rùn àlejò ń bọ̀. ẹlẹ́nu ni bàbá rẹ̀ olú òkùnkùn ló bí olú òkìtì olú ọ̀bẹ̀rẹ̀ ló bí mílíọ̀nù èmi tí mo jí ní kùtùkùtù tí mo kọ́kùn ọ̀rọ̀ bí wọ́n gidigidi báyọ̀ lẹ́nu bí lọ́rọ̀ ẹ̀. Àjíbọ́lá orúkọ tí wọ́n pe ẹ̀dán Òyígìdì bí orúkọ tí wọ́n pe Èṣù Ọ̀dàrà ilé ọ̀gbọ́n ọ̀nà ọ̀gbá ní ṣe wé alàgbà èmi alájìgà oògùn mo ti sọ mo ní kíkàn gbọ́dọ̀ borí olóògé ìràkéèrà ìborí ìkàmùdù gbogbo ara lágbẹ̀dẹ̀ bí fẹ́ náà fẹ́ káyé lọ́mọ aráyé fẹ́ náà káyé lọ́ọ̀rùn náà ó dúró
ojú rẹ̀ làbí wà àwọn èèbó obìnrin ìrìlẹ̀kẹ̀ kò jọ lọ àná lẹ́ni ṣe wúrẹ́rẹ́ kúrẹ́kúrẹ́ gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́jọ́ ọ̀nà ẹ̀ṣẹ̀ ò ní balẹ̀ sódì ewé tó bá wọ̀ sínú ọ̀fìn ní gbẹ́sì àdìgbẹ́nẹ́kù kọ̀ gbọ́dọ̀ sọ́jọ́ kú tiẹ̀ dọ́là. ọmọ yìí náà ò mà lóhùn òdodo ó jẹ nǹkan kan bẹ́ẹ̀ in tó lórí sọ ọ̀rọ̀ ìbànújẹ́ ni àmọ́ fún un tẹ́sọ̀ yìí ẹṣin ò ní dání ká mọ̀ tún gùn á tún ogun náà jà ni. yàtọ̀ sí sinimá 100 years Dagunro ló gbé sinimá ọ̀sà méjì ọ̀sà ẹlẹ́yẹ apá kìíní àti apá kejì jáde tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí Dagunro náà ló ní sinimá omi dúdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ sinimá ni Dagunro ti kópa takuntakun láwọn bíi Oníkòyí Olúwẹ̀rí Màgbóòdò Ọjọ́ Ìbí Ogun Àgbẹ́kọ̀yà Ìlú Àgẹ̀rẹ̀ Ìka tó ṣẹ̀ Kòtò Ayé Alápòòkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀dá tó bá tàn láì ní ìtàn ti ní irú wọn kì í pẹ́ tán ẹ̀dá tó tàn pẹ̀lú ìtàn ní Dagunro jẹ́ nídìí iṣẹ́ tíátà nítorí náà ní ìtàn kò fi lè gbàgbé rẹ̀ tá sì máa sọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ìgbà tí ayé bá ń jẹ́ ayé tí ìgbà bá ń jẹ́ ìgbà tíṣẹ́ tíátà kò bá parẹ́ nílẹ̀ Yorùbá wa yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ ní Dagunro kọ́ níṣẹ́ tíátà tí àwọn náà sì di ìlú mọ̀ọ́ká òṣèré títí di wákàtí tí mò ń sọ yìí tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí Muyideen Ọládàpọ̀ táwọn ènìyàn mọ̀ sí Làlá Kòsóṣì kọ́ṣẹ́ tíátà lọ́dọ̀ olóògbé Dagunro kó tó di wípé Dagunro fàlẹ́ olóògbé Yomi Ògúnmọ́lá lọ́wọ́ bákan náà olóògbé Mọ̀rúfù Àfọlábí tí àwọn ènìyàn mọ̀ sí Murphy Àfọlábí kọ́ṣẹ́ tíátà lọ́dọ̀ Dagunro títí olóògbé Murphy Àfọlábí fi sílẹ̀ wọ̀ lòun náà jẹ́ èèyàn ńlá èèyàn pàtàkì nídìí iṣẹ́ tíátà bákan náà ni màá tún dárúkọ Lukman Raji táwọn kan mọ̀ sí Mr Swagger ọkọ Aminatu pàápàá ọ̀dọ̀ Dagunro ni Lukman Raji náà ti kọ́ṣẹ́ tíátà nínú àwọn òṣèré tíátà tán jẹ́ ọmọ Òṣogbo Dagunro jẹ́ ọ̀kan gbòógì nínú wọn bákan náà láà máa sọ̀rọ̀ olóògbé Yẹ̀kínní Àjílẹ̀yẹ tí àwọn náà jẹ́ ọmọ Òṣogbo bákan náà ni olóògbé Síkírù Adéṣínà tí àwọn ènìyàn mọ̀ sí Àràkangúdù náà jẹ́ ọmọ Òṣogbo tó sì jẹ́ pé àwọn sinimá alágbára tó ń ṣiṣẹ́ ṣe mọ́ sinimá ẹlẹ́yẹ ni wọ́n máa ń gbé jáde nígbà ayé wọn gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ wípé àwáyé ikú ò sí gbogbo ẹ̀dá pátápátá ni yóò tọ́kú wò nígbà tó di ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2019 làkùkọ kọ lẹ́yìn ògbójúlógún lọ́mọ àjẹ́ǹkó ọ̀wá àráwì ẹni ó wáyé dáràn tẹ̀rí gbàṣọ látìgbà náà láàyè Dagunro ti ṣòfò nídìí iṣẹ́ tíátà títí tó fi dọjọ́ tòní láti rí ẹlòmíì tí ó wọ bàtà tí Fasasi Olabankewi Dagunro bọ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tó wa lọ́wọ́ Dagunro ti ń ṣe àìsàn fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà kó tó di wípé wọ́n jáde láyé ní ìlú Èkó ni wọ́n sì mí ìgbẹ̀yìn wọn sí kó tó di wípé wọ́n gbé Dagunro wá sí ìlú abínibí rẹ̀ ní ìlú Òṣogbo láti wá sìn ìran akọni kì í kú akọni máa ń papòdà ni àdúrà wa ni wípé kọ́lọ́run túbọ̀ bá wa dẹlẹ̀ fún olóògbé Fasasi Olabankewi Dagunro ọ̀wá àráwì ẹni ó wáyé dáràn. bàbá ṣé ọ̀pọ̀ ń tẹ̀ mí lójú ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́ o láti bí oṣù méjì ni o ti gba owó bọ́ọ̀hù nínú ilé yìí. bẹ́ẹ̀ sà. ṣé ó dáa bí o ò ṣe parí ẹ̀ táwọn tenants tán fi bẹ̀rẹ̀ sí ní kó wọnú ilé ó ní ọ̀sẹ̀ 3 péré ló máa gbà ẹ́ ó ti lo oṣù méjì lẹ́nu bọ́ọ̀hù yìí láì parí ẹ̀ tó bá mú omi ẹ̀rọ lọ báwo ló ṣe expect wípé kán máa gbé inú ilé. ẹsikísà ẹjọ́ torí Ọlọ́run ṣe rí tí mo lérò kọ́ ni mo bá lórí ilẹ̀ yẹn ó di ẹ́ńjìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí máa gbé dé orí ilẹ̀ yẹn bá a ṣe ń gbé débẹ̀ ń bàjẹ́ ni. àwa lọ wá ìdí ẹ̀ títí a rí pé àlùjọ̀nù ló wà nínú ilẹ̀ yẹn tó ń bà àwọn ẹ́ńjìn yẹn jẹ́
mo sì ti pé àwọn àgbààgbà wọ́n ti bá mi ṣètùtù lórí ẹ̀ ṣùgbọ́n wá kù owó díẹ̀ láti fi ṣe nǹkan tó kù bíi 25,000 péré tí mo bá ti rí ó máa parí next week sà. àdúrà la fi ṣe ìpìlẹ̀ inú ilé yìí ìṣẹ́jú ní òjò àdúrà ń rọ̀ lọ́tún lọ́sì sí orí ilé yìí ṣó ti yẹ àkọ́kọ́ olóní 10,000 naira sí mo fún ẹ sí àbí mi fún ẹ sí mo fún ẹ sí àwọn onígbé ilẹ̀ ibi báyìí lé nísìnyí àlùjọ̀nù ló tún yọ ẹlẹ́nu ló ń da ẹ láàmú mi ò fẹ́ gbọ́ sórí mọ́ mo fún ẹ lọ́sẹ̀ méjì kó parí nǹkan tó fẹ́ ṣe o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. máa ṣe ṣùgbọ́n owó àlùjọ̀nù yẹn ó ṣe pàtàkì sà. kémi sanwó àlùjọ̀nù. nígbà kan rí lẹ̀ ń wò yìí lórí ìkànnì IPTV YouTube channel kí ni èrò ọkàn yín àbí kí ni tẹ́ ẹ lè sọ nípa olóògbé Dagunro ẹ drop comment yín sí comment section wa ẹ má gbàgbé láti like fídíò wa kẹ́ ẹ dẹ̀ subscribe sí YouTube channel wa IPTV YouTube channel tó bá di lọ́jọ́ mẹ́jọ ẹ tún jẹ́ ká pàdé lórí ètò wa nígbà kan rí níbi tí màá tuntun mú àlejò míì wá sétí ìwòran yín.